أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. adúpẹ́ fún ọlọ́run àsìkẹ́ tó pọ̀ fún òjíṣẹ́ ńlá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ náà ọlá náà àfitọ́rọ̀ ẹ̀ fún àwọn àfa alátòkè délẹ̀ látọ̀rẹ́ àwọn ẹni ọlọ́run táwa máa dúpẹ́ fún àwọn tí wọ́n jẹ́ àmọ̀nà tí wọ́n ṣe wá lóore bàbá Sheikh Ahmed Tijani, Sheikh Ibrahim Yes, bàbá Mawlana Sheikh Alhaji Abdulrazak, Fadilatu Sheikh Abdulwajud Abdulsalam àti gbogbo àwọn àgbàlagbà nínú Islam látòkè délẹ̀, bàbá wa àgbà bàbá Sheikh Adam Abdullahi Alori, bàbá Sheikh Kamaluddin Adabi àti gbogbo àwọn sòyúhù káàkiri pàápàá jùlọ nílùú Ìbàdàn tó jẹ́ ìlú títí wa. àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ntí afẹ́bára sọ lẹ́ni ni ọ̀rọ̀ rọ́bìtọ̀ tó ulama nílẹ̀ Yorùbá ẹ̀rí tó jẹ́ pé ní àkójọpọ̀ àwọn onímọ̀ nílẹ̀ Yorùbá, àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá ó ti di méjì báyìí. àwọn kan ti wà tí à ń gbúrò tá a sì rí àrídájú pé wọ́n ń kó ipa takuntakun nílẹ̀ Yorùbá látọjọ́ tó pẹ́, láti 1964 ni wọ́n ti dá a kalẹ̀. ẹni tó kọ́kọ́ jẹ́ chairman ẹ̀ ó ní bàbá wa Muali, ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀, dọ́kọ́ jẹ́ chairman rọ́bìtọ̀ ńgbà náà lọ́hùn. wọ́n sì wà bẹ́ẹ̀ bàbá Mawlana Sheikh Adam Abdullahi Alori, bàbá dáadáa, bàbá onímọ̀ ni bàbá náà. wọ́n gbìyànjú, wọ́n ṣiṣẹ́ takuntakun láti fi lè kó àwa mùsùlùmí jọ ká jẹ́ ẹyọ kan, ó bá jẹ́ Tìjàníyà, ó bá jẹ́ Alìsúnnà, ó bá jẹ́ kinní kan, ó bá gbogbo sect tí ń bẹ ní Islam. wọ́n wo bí ilẹ̀ Yorùbá ṣe rí, wọ́n sì ṣiṣẹ́ lórí ẹ̀ láti 1964 òun ni, that which is about 62 years ago tó ti wà. àwa rí i pé lọ́dún yìí ní 2026 yìí àwọn kan tún wá dìde, àwọn náà tún gbé the same orúkọ tí àwọn bàbá yìí tí wọ́n ti kó jọ látọjọ́ tó pẹ́ làwọn èèyàn náà tún wá gbé dìde. mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá tèmi jẹ́, tí mo sì fẹ́ ká ṣe àkíyèsí ní orí ẹ̀ dáadáa. Rabitatul Ulama táwọn wí yìí tó jẹ́ àkójọ àwọn onímọ̀ yìí, àkójọ àyè kan tó ní àpẹẹrẹ ni, tí èèyàn wọ́n ṣe kí ni o, tó dẹ̀ ti wà tipẹ́. Munsu Samani Adal Uda Bàtà Afṣọlá ẹ̀rí nǹkan báwọn, ó sì fẹsẹ̀ rinlẹ̀. àwọn tó jẹ́ mùsùlùmí òdodo, rọ́bìtọ̀ tó ti wà tipẹ́ láti 1964 yìí ń tọ́ wọn sọ́nà, wọ́n sì ń ṣe nǹkan tí ó máa tẹ gbogbo wa lọ́rùn. èyí bó tiẹ̀ jẹ́ pé kò sí bá ṣe rìn torí òní mì, bí èèyàn bá sì ṣe ń pẹ́ sí lórí nǹkan, bí bá ṣe ń lọ síwájú sí, tẹ́gbẹ́ bá ń lọ síwájú sí, bẹ́ẹ̀ náà ni àwọn àtúnṣe kọ̀ọ̀kan mọ̀ wá tí wọ́n mọ̀ ṣe sí. ẹ wá wo 1964 sísìn, which is around the 62 years sásìkò yìí táwọn bàbá yìí ti wà, kí àwọn kan tó wá jáde lé ní pé àwọn ò dá táwọn ẹlẹ́ o, déédé ó kọ́ tí àwọn bàbá yìí dá kalẹ̀ ńjọ́ náà lọ́hùn, déédé ó kọ́ yìí náà làwọn èèyàn wa náà tún lọ gbé tiwọn náà jáde. ohun tí mo fẹ́ béèrè ni pé àwọn tí wọ́n dá rọ́bìtọ̀ tuntun yìí kalẹ̀, tó jẹ́ pé ó kọkàn náà ní jẹ́ pẹ̀lú títa àwọn bàbá tí a ti ń gbọ́ látọ̀dọ̀ tó pẹ́ yìí, wọ́n ní wọ́n ti rẹ́gísítà àti tiwọn. kí ni héèmù wọn láti dá a kalẹ̀? mo stand to be corrected, mo ti stand to be educated. téèyàn bá fẹ́ dá ẹgbẹ́ kalẹ̀ ó gbọ́dọ̀ rẹ́gísítà rẹ̀, lóòótọ́ ni. ẹ wá rẹ́gísítà rẹ̀ pé Rabitatul Ulama ẹgbẹ́ àwọn onímọ̀ àtàwọn ìmáàmù ilẹ̀ Yorùbá Edo and Delta. nígbà tẹ́ ẹ dá kalẹ̀ tán, àwọn mélòó ni nílẹ̀ Yorùbá nílùú wo lẹ́jọ́ pawọ́pọ̀ tẹ́ fi ṣe kíni, tẹ́ fi dá kalẹ̀, tẹ́ ṣe wá dá kalẹ̀ ní 2026 yìí. àwọn tí ń bẹ ní rọ́bìtọ̀ ìta ti mọ̀ tipẹ́ over 62 years, ǹjẹ́ wọ́n mọ̀ sí wípé orúkọ tẹ́ ẹ fẹ́ fi kalẹ̀ yìí òdèdè ó kọ àwọn ni, ǹjẹ́ ẹ ti kọ̀nsọ́ọ̀tì wọn? ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣi,
kéèyàn belong sí association kò sí tó burú ń bẹ̀ kéèyàn belong sí association kò sí tó burú ń bẹ̀ ó wá nílò association tó gbọ́dọ̀ belong sí tó wà recognized by the government láìjọ́ tán ti láti bí ìkàlẹ̀ láti 1964 lọ́hùn tó jẹ́ 62 years ago àgbọ́ kíjọba takò wọ́n rí pé wọ́n ṣe ń tí ọ̀dà ó ṣe wá jẹ́ pàwà àwọn kan tí wọ́n wá dé nìsín ní wá ní àwọn rẹ́dì láti dá kíní yìí kalẹ̀ kíní credibility wọn ta ló pawọ́pọ̀ pẹ̀lú wọn àwọn wo ni wọ́n jọ kóra wọn jọ torí pé ńjọ́ tọ́rọ̀ yóò kọ́kọ́ ṣẹlẹ̀ tí màá rí mo rí pé bàbá wa mufti Ìwó tí wọ́n ní àwọn self-acclaimed tí mo sọ pé self-acclaimed mufti Yorùbá land mo sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ self-acclaimed mo rí pé àwọn ni wọ́n gbé kinní yìí lórí jù níjọ́ náà mo sì ń gbọ́ ọ̀rọ̀ wọn gbà wọ́n sọ pé àwọn sì ti dá rọ́bítọ̀ táwọn kalẹ̀ o àwọn sì ti rẹ́gísítà rẹ̀ àwọn wá ń pe gbogbo àwọn èèyàn kí wọ́n wá jọyìn àwọn o èèyàn mélòó lọ́yọ̀ state imam mélòó ní Kwara state ní Ọ̀ṣun state imam mélòó lógùn state imam mélòó ní Lagos state imam mélòó londo state imam mélòó lẹ́kìtì state lẹ́jọ́ pawọ́pọ̀ tẹ́jọ́ sáyẹn tọ́wá jẹ́ pé orúkọ kan náà ní ẹgbẹ́ tó ti wà nílẹ̀ tipẹ́ ó ti wà glaring mi ìṣèdájọ́ opinion lọ́dọ̀ tèmi ó ti wà glaring pé ẹgbẹ́ yìí tẹ́ dákalẹ̀ ẹ fẹ́ fi tako àwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni béèyàn bá belong sí association tó bá ti gbọ́ pé àwọn kan jẹ́ orúkọ kan ìwọ náà lè jẹ́ orúkọ tiẹ̀ ẹgbẹ́ tí náà lè jẹ́ orúkọ tiẹ̀ for example nísìn àwọn bàbá mufti Ìwó tá ń dákọ̀ yìí nísìn mi ò tako wọn bọ̀ tí wọ́n dálẹ̀ ni mò ń tako àwọn bàbá mufti Ìwó wọn ní wọ́n wà ní tàdọ́múnù níbi tààwùnù ní láwọn ń ṣe kò sẹ́ni tó sọ wípé ní tààwùnù tẹ́ ń ṣe yóò ẹ̀fì tako tẹ́ nìkan ni torí pé ó kọ ẹgbẹ́ tí ń lẹ̀ dákalẹ̀ nígbà tí nǹkan ti ń jó kọ yẹn kí ni tó lè mú kí àwa kan tó wá dìde ńlẹ̀ Yorùbá wípé ní the same ó kọ tán nǹkan ti ń jẹ́ for 60 something years náà làwa náà fẹ́ dákalẹ̀ àti rí kọ̀ríbù àti rí NASFAT rí nígbà wọn ṣe NASFAT àwọn kọ̀ríbù náà rẹ́gísítà tiwọn wọ́n sọ lóko míì àti rí nàkọ́míò rí àti rí náíbrọ́sìs rí àti rí tìjàníyà àrí tìjàníyà àrí kọ̀dìríyà àrí gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ló sì jọ oríṣiríṣi kí ni main reason gan tẹ́nìkan fi dìde wípé náà ó kọ́ tá nǹkan ti ń jẹ́ for 62 years nílẹ̀ Yorùbá lòun náà ó tún wá máa jẹ́ làwọn náà ó tún máa jẹ́ ó yẹ kí Sheikh wa mufti Ìwó kí wọ́n fún wa ní reason tí irú nǹkan bẹ́ẹ̀ fi ṣẹlẹ̀ because ìjọ tẹ́ dá kalẹ̀ tí ó dá wàhálà kalẹ̀ ó ti show pé irú ìjọba yìí yóò dá wàhálà ẹ fẹ́ fi dá wàhálà lẹ́ nílẹ̀ Yorùbá ni ẹ fẹ́ fi dá wàhálà lẹ́ ni number one n tí ò jẹ́ mo fẹ́ credibility yín kódà kẹ́ ní opinion kan pé bọ́n ṣe ń ṣe tiwọn o kò tẹ́ yín lọ́rùn o bóyá ẹnìkan ló monopolize ẹ o pé bàbá wa kan lágége àwọn ní ń control rẹ o kìíní kankan kan ò ṣe o bẹ́ẹ̀ yín ọba dá ti yín lẹ̀ Ọlọ́run gan fààyè gbà yín kẹ́ ẹ dá ti yín lẹ̀ ló kọ́ ti yín tí èso ọkọ̀ ìtẹ́ ti ń bá bọ̀ fún 62 years tó bá ṣe pé lóòótọ́ lẹ fẹ́ fi propagate Islam Yorùbá ẹ̀yọ́ ọmọlẹ̀ Yorùbá ẹja fura o ẹja fura síra wa o tá a bá fẹ́ kẹ́nu wọ́ papọ̀ sọ́nà kan kò sẹ́ni tó sọ pé kẹ́ ẹ má da ẹgbẹ́ tí yín kalẹ̀ kẹ́ ẹ sọ ló kọ tó bá wù yín ẹ dákun ẹ bá mi share rẹ̀ kí ó dọ́dọ̀ bàbá mufti Ìwó àtàwọn míì àáfàá jíngini nílùú Ìbàdàn mo fẹ́ kọ́ dọ́dọ̀ wọn kò sí ẹni tí ó ta kò yín tẹ́ ẹ bá mú ẹgbẹ́ tí yín tẹ́ ẹ sọ́gbà tẹ́ dáta àwọn àbí tàdọ́ múnú kalẹ̀ kò sí ẹnì kankan sọ pé ó gbọ́dọ̀ dá kalẹ̀ torí rẹ̀ rẹ́gísítà rẹ̀ kí ni main aim tó fi jẹ́ pé the same ó kọ tí àwọn kan ti ń jẹ́ for 62 years táwọn bàbá wa ti ń jẹ́ for 62 ẹlòmíà ló wọn fẹ́ gbọ́ bàbá kankan bàbá wọn fẹ́ gbọ́ bàbá torí mi ní 1964 tí wọ́n dá rọ́bítọ̀ yẹn kalẹ̀ wọ́n ìbí mi 1965 ní á bí èmi bàbá tó wá dé nìsín bàbá mufti Ìwó tẹ́ wá ní ẹ̀yin ní propeller rọ́bítọ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ yìí how old are you nígbà tí wọ́n fi dáta lákòókò ìkalẹ̀ kí ló dé tó jẹ́ pé nínú Islam wà nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tí ọmọ takora wọn là ń ṣe ẹja fura wa Yorùbá ẹja fura dáadáa ẹ wá dálẹ̀ tán níjọ́ tẹ̀ ń sọ̀rọ̀ pé ẹ ti dá ti yín kalẹ̀ o ìgbà tẹ́ dá kalẹ̀ wá ń pe àwọn ìmáàmù kan kí wọ́n máa wá jọ yín wo gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan níwù ní ilẹ̀ Yorùbá Ọ̀ṣun state àwọn mélòó ìmáàmù mélòó
àrídà àwọn rọ́bìtọ̀ ti 60 something years sí àrí ìmáàmù Ìbàdàn bẹ́ẹ̀ ìmáàmù lu bàbá tèmi tó jẹ́ pé àwọn ní number 1 tí wọ́n kọjọ́ chairman rọ́bìtọ̀ táwọn wí tó ti pé 62 years sí àrí wọn bẹ́ẹ̀ ìmáàmù Oǹdó ìmáàmù Àkúrẹ́ ìmáàmù kìnìkan ìmáàmù Òṣogbo ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn tó jẹ́ lókọ nú àwọn ìmáàmù àrí pé wọ́n jọ kóra wọn jọ tán jọ ń ṣe mítì nìyẹn àwọn àfà onímímọ́ àwọn ní ẹjọ́ kóra wọn jọ tán jọ ń ṣe mítì nìyẹn wọ́n sì wà káàkiri tí wọ́n sì jọ ń bára wọn ṣe papọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé kò ṣeé ṣe kílẹ̀ Yorùbá wà kí ẹ dá ẹgbẹ́ kan kalẹ̀ kọ́mọ̀ sí pé nǹkan kan kù díẹ̀ káàtó ń bẹ̀ ẹ̀yin tó jẹ́ pé jì yín gan ọjọ́ orí yín gan kèétó nǹkan gbà tí wọ́n fi dá ẹgbẹ́ kalẹ̀ kí ló tó jẹ́ pé ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ tó kọ rẹ̀ ń jẹ́ tí yín náà lè wá wò pé kẹ́ ẹ lọ rẹ́gísítà rẹ̀ nígbà ó sì jẹ́ pé àwọn tó ń fún yín registration ní bóyá CAC ló fún yín registration ni o bóyá nǹkan ló fún yín registration ni o ó yẹ kán ṣe security scanning ẹgbẹ́ tẹ́ fẹ́ dálẹ̀ yẹn a sì ń sọ fún àwọn ìjọba pé kán wò dáadáa àfẹ́ wàhálà ńlẹ̀ Yorùbá torí ẹ̀ ni mo ti ń sọ wípé kí ni o kẹ́ ẹ sọ reason fún wa tẹ́ pé the same ó kọ kí ni tẹ́ fẹ́ ṣe kí ni hémù yín gan kí ni hémù yín gan ẹ ní opportunity láti dá ẹgbẹ́ tí yín kalẹ̀ kẹ́ ẹ sọ lóko tó bá wù yín kò sí problem nù belonging to association tó bá recognized by the government tí ò ní dá wàhálà lẹ́nu àwọn kan ti ń jókòó for almost 62 years when you are nowhere to be found. What is your age in 1964 that you now come up and say wọn àmọ́ nǹkan tán ń ṣe àtàwọn tẹ́jọ́ kóra yín jọ ẹ̀ẹ́sẹ̀ wá ń wá àwọn èèyàn káàkiri inú ilé sílé ẹ̀ wá ń káàkiri tẹ́ bá ti gbọ́ pé ìmáàmù kan bá ti jẹ ẹ̀ wá lọ bẹ̀ ẹ lọ Ògbómọ̀ṣọ́ ẹ lọ Ọ̀yọ́ ìmáàmù ti lọ ẹni tó tún jẹ́ ń dòní ẹ tún wá bẹ̀ náà àmọ́ èèmù yín tẹ́ fi wá bẹ̀ ẹ̀já kọ́kọ́ fi yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ kí ni èèmù yín tí ẹ bá ṣe pé ọ̀dà náà mo tún fẹ́ lé kinní kan sí gbogbo ẹ̀yin èèyàn wa o mo fẹ́ lé kinní kan sí gbogbo ẹ̀yin wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ọ̀rọ̀ lẹ́yìn Yorùbá wa ó yẹ ká fura sí i kí ni him tó jẹ́ pé the same name ńlẹ̀ lọ gbé jáde which shows pé ẹ̀ ní interest Islam ńlẹ̀ Yorùbá lọ́kàn that's my opinion. àwọn èèyàn ti ń sẹ́ndì kìíní sí mi jò ní pé kí n sọ̀rọ̀ ń pa rẹ̀ ọ̀rọ̀ kéwúkọ́ ìwọ́n ọmọ kéwúkọ́ ọ̀rọ̀ làákàyè ní kẹ́ ẹ jẹ́ ká bára wa sọ làákàyè wo ló wisdom wo ló wà ń bẹ̀ fún nǹkan tí wọ́n ti ṣe for 62 years if you observe that they are not functioning as you like go and form your association and give it another name that is entirely different from the name on ground the name that has been existent for almost 62 years when you are nowhere to be found which means pé you are trying to as I see it to cause problem in Yorùbá land ọ̀dà náà bàbá tó jẹ́ convener àwọn rọ́bìtọ̀ 2026 wọ́n fi ẹni ẹlẹ́jọ́yè mufti ilẹ̀ Yorùbá ẹlẹ́jọ́yè mufti ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ jẹ́ ká mọ̀ pé bàbá Olúwo kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ o ẹ jẹ́ ká mọ̀ pé bàbá Olúwo ló fi ń jẹ mufti ilẹ̀ Yorùbá good kí ẹ̀yin tẹ́ jẹ mufti ilẹ̀ Yorùbá yẹn gan gbogbo ilẹ̀ Yorùbá àbí good ilẹ̀ Yorùbá ò mọ̀ pín sí Ìwó ilẹ̀ Yorùbá ó dé Ẹdẹ ilẹ̀ Yorùbá ó dé Òṣogbo ilẹ̀ Yorùbá ó dé Ifẹ̀ ilẹ̀ Yorùbá ó dé Ìbàdàn ilẹ̀ Yorùbá ó dé Èkó ilẹ̀ Yorùbá ó dé Jẹ̀bú ilẹ̀ Yorùbá ó dé kíni Abẹ́òkúta ó dọ̀yọ́ ó dé Èkìtì ó dé gbogbo Ondo state ilẹ̀ Yorùbá Àkúrẹ́ ilẹ̀ Yorùbá kẹ́ tó lè jẹ́ kíní kan òfin ilẹ̀ Yorùbá there should be evidence wípé gbogbo àwọn àhímà ilẹ̀ Yorùbá àbí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n wá find them worthy in character and in learning pé you are the right person to hold that position kan fi lè pè yín ní pé mufti ilẹ̀ Yorùbá ǹjẹ́ criteria yẹn ǹdó come up at any level or at any time or wọ́n kàn án pick in nínú ìlú yín wọ́n dẹ̀ fi yín ṣe mufti nílọrin bíi àrí bàbá mufti Diyar bẹ́ẹ̀ ni ìlú kọ̀ọ̀kan àrí mufti tiwọn l'Ógbómọ̀ṣọ́ wọ́n ní mufti tiwọn ní bẹ́ẹ̀ Ọ̀yọ́ wọ́n ní mufti so ẹ̀yin tẹ́ nípa ayé mufti ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀dẹ̀ ń self acclaimed tẹ́ ẹ̀dẹ̀ ń claim ẹ̀ yìí
èèyàn mélòó ló fọwọ́ sí pé kán fi ń jẹ mufti nílẹ̀ Yorùbá. So n tí ọmọ dá wàhálà alẹ̀ torí àná Muhammad sallallahu tẹ́lẹ̀ gbèsè rẹ̀ dání, àná Muhammad tẹ́lẹ̀ represent, kí ló tẹ́ mọ̀ dálẹ̀ èyí tẹ́ wá ṣe ó wá jẹ́ gross misconduct. I'm telling you the truth. Òdodo ọ̀rọ̀ ni mo ń sọ fún yín, kì í sọ̀rọ̀ mo nímọ̀ kan, mo ka tírà kan, mo ṣe nǹkan kan. Reasoning ó ti fi hàn pé irú ẹgbẹ́ yìí ìwọ ìmáàmù tó bá ń bẹ ń bẹ, torí mo rẹ́nìkan nínú àwọn ìmáàmù níjó ní tí wọ́n ń sọ̀rọ̀ tí ń sọ wípé ní àwọn rí àṣìṣe táwọn bàbá yẹn ṣe wọn ò ṣe kíní kan. Mo tún rẹ́nìkan náà láàárọ̀ tí mo ń wo kíní, torí ọ̀rọ̀ yẹn sàn bá fún mi táwọn yẹn send message mi pé kílẹ̀ rí sí Mr. Adéwọ̀nyí, Alhaji Adéwọ̀nyí, kílẹ̀ rí sí. Ni wọ́n sọ wípé ní àwọn tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ wọn lè dìde kí wọ́n jà fún mùsùlùmí, wọn lè jà fún Islam, wọn ò lè jà fún kinní kan, wọn ò lè ṣe gbá, wọn ò lè ṣàwo. Ọwọ́ ń wá evidence against wọn. Whereas tá a bá wọ hejẹ ní 1964 tí wọ́n dá ẹgbẹ́ yìí kalẹ̀, you are nowhere to be found. Kéwú tó olóòké náà gan tó fẹ́ fi mọ̀ dàlúrú yìí náà ò tí kéwú yẹn ó èké yanjú. Ìjọba fàyè kalẹ̀ pé kẹ́ ẹ dẹ́gbẹ́lẹ̀ kẹ́ ẹ sọ lóko ẹgbẹ́ tiyín lọ́tọ̀. Ó yẹ kí gbogbo ilẹ̀ Yorùbá bí yín lé àti ẹ̀yin ìmáàmù tẹ̀ lọ́njọ́ yìí wọn àtẹ̀yìn àfà, torí mo rí àwọn kan bẹ̀ tó jẹ́ pé prominent ni wọ́n máa fọ́ lẹ́rán báyìí gbà eléyìí náà tún lọ́jọ́ yìí wọn, eléyìí náà tún lọ́jọ́ yìí wọn. Ṣé bó lóko tó yẹ kẹ́ ẹ sọ ẹgbẹ́ tiyín tí ó bá jẹ́ pé ẹ ní aburú kan tẹ́ fẹ́ ṣe ńlẹ̀ Yorùbá, tó bá ṣe pé ẹ láburú kan tẹ́ fẹ́ ṣe ńlẹ̀, ẹ sọ reason, afẹ́ mọ reason gan tẹ́yìn ò fi sọ ẹgbẹ́ tiyín lóko tiyín tẹ́ fi tún lọ sọ ní Rọ́bítọ̀ the same name. Bóyá observe pé torí pé wọn ò ṣe kí ni o, wọn ò register rẹ̀, I don't know, bóyá wọn ò register Rọ́bítọ̀ títí yẹn. Tẹ́ bá mọ̀ pé tiyín dá, tiyín tẹ́yìn lọ́rùn, ẹ̀yin lẹ fẹ́ túnlẹ̀ Yorùbá ṣe, why don't you give it another name? You are claiming that you are the Mufti of Yoruba land, whereas nobody in Yoruba land comes together láti sọ wípé you are the Mufti of Yoruba land. Yoruba land mean pé ilẹ̀ Yorùbá látòkè délẹ̀. It comprises Ondo state, it comprises Ekiti state. Wọ́n pawọ́pọ̀ kí wọ́n wá ní you are found worthy to be their leader and you are claiming it. Kí la fẹ́ gain lọ́wọ́ yín pẹ̀lú tẹ́ dálẹ̀ yìí? Ìkan sọ wípé ní àwọn Rọ́bítọ̀ ti mẹ́lẹ̀ àwọn mùsùlùmí kan ọ̀dà mo fẹ́ sọ fún yín lẹ̀ Yorùbá yìí. Ṣé ẹ rí gbogbo ohun tẹ́ ń dálẹ̀ yìí ẹ fi ń ṣe kí ni o? Ẹ fi ń ba attraction àwọn tí wọ́n fẹ́ túnlẹ̀ Yorùbá ṣe nínú Islam, ẹ fi ń bàjẹ́, ẹ dẹ̀ jẹ́ kí wọ́n rí àṣìṣe mùsùlùmí. I must tell you the truth. Nílùú tẹ́yìn kọ̀ọ̀kan yín wà tí wọ́n ń gbégún bẹ̀, wọ́n gbégún lọ́wọ́ ń bàdàn báyìí nísìn. Ọmọ mùsùlùmí lọ́pọ̀ jù nínú ẹni tí ń gbégún. Lọ́yọ̀ọ́ ọmọ mùsùlùmí lọ́pọ̀ jù nínú ẹni tí ń gbégún. Ní gbogbo ìlú kí má máa dákọ̀lẹ̀ ọkọ̀ kan tẹ́ dé Ṣakí tẹ́ dé kíde gbogbo Èkìtì tẹ́ dé nǹkan tẹ́ ẹ bá rẹ̀ tó gbé ẹ̀kú sórí ọmọ mùsùlùmí ni. Iṣẹ́ mélòó lẹ ṣe lórí àwọn yẹn láti propagate Islam? During my youthful days, àsìkò báyìí Nakomi wà, àsìkò yẹn ní Yumbas wà, I was a member of Yumbas. My sister Naiprosis in sister mi wà, sister Dasola tí máa kọrin fún wọn. Nígbà náà lọ́hùn àwọn bàbá yìí wọ́n ṣe pé gbogbo mùsùlùmí àti ẹ̀fẹ́ rí payín lórílẹ̀ èdè nílẹ̀ Yorùbá wa yìí, nǹkan tẹ́ ẹ̀ máa ṣe tí Islam ó fi máa gòkè sí ní ẹ fi wá pa ọ́pọ̀. Tìjàníyà ni, Kọ̀dìríyà ni, Ìgìlàsíyà ni, Naiprosis ni, Yumbas ni, ẹjẹ́ àkóra wa jọ, ará Ondo ni, ará Ẹ̀pẹ́ ni, ará ẹjẹ́ àkóra wa jọ, ẹjẹ́ ní kọ́mẹ́ntì, ẹjẹ́ ní nǹkan tí wọ́n máa ṣe tí wọ́n máa fi ṣe kí ni wọ́n fi propagate Islam tí nǹkan ó fi máa lọ síwájú sí adẹ̀rí improvement. As improvement, ọ̀pọ̀lọpọ̀ àwa táwọn pẹ̀lú àwa táwọn fàálẹ̀ ẹlòmíì wá ní elégún, ẹlòmíì wá ní olóró. Kódà àwọn àfà àwọn tó jẹ́ babaláwo tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ńgbà náà wọ́n ń fi ọmọ wọn fàáfà pé kó lọ lé kéwú. Iṣẹ́ wo lẹ wá ti ṣe nílẹ̀ Yorùbá tí wọ́n bá sọ pé nílẹ̀ Yorùbá o àwọn wo ló ń ṣe tọ́ọ̀gì jù lọ wà àdúgbò rẹ̀ wò? Iṣẹ́ wo ló ṣe? Kí ló fẹ́ bọ́ ó ní àwọn èèyàn nìkan sọ ó ní àwọn èèyàn ń wọṣọ tó wọ́n wọ ọmọ mùsùlùmí wọṣọ òwò káàkiri nǹkan kan ìgbà wo ládùúgbò rẹ̀ ọmọ mùsùlùmí mélòó ló pè sínú Islam pé kọ́mọ̀ ṣe kí ni kọ́mọ̀ wọṣọ òwò mọ́? Kí ni iṣẹ́ tó ṣe lórí ẹ̀? Tá a bá rí ń tẹ́ ẹ ṣe wàláhì tàláhì aṣọ àkórìíra yín rárá.
ṣùgbọ́n ẹ má dá wàhálà kalẹ̀ ẹ ti fẹ́ dá kalẹ̀ tipẹ́ tí wọ́n ń sún fún yín. bàbá Mudiru Markaz ń fẹ́ dákọ̀ àmọ́ màá dákọ̀ wọn. wọ́n ṣiṣẹ́ takuntakun nínú Islam wa yìí. téèyàn bá ṣe tó bá dá ẹja sọ. téèyàn bá ṣe tó bá dá ẹja sọ. àwọn ẹni akọ́tàn mọ́lẹ̀ sí pé àwọn kan ti dé o tí wọ́n fẹ́ dákẹ́ òǹkàlùkù dákẹ́ nígbà tí wọ́n rí bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ̀ grow gradually. I must say it. òǹkàlùkù dákẹ́ ni tí wọ́n ń wò yín gbà náà lọ́hùn. Mudiru Markaz nìkan ló bọ́ ta tó wá pariwo síta pé àwọn tó dé yìí o wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ ni o wọ́n fẹ́ ṣe báyìí ni o àgbègbè wa ń wò pé ṣé lóòótọ́ ni àbírọ́ ṣé lóòótọ́ ni àbírọ́ sọ́wọ́ àjọ gàtẹ́ kọjọ gàtẹ́ nìsín sí ọjọ́. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí tí bàbá Mudiru Markaz náà bá sọ nǹkan tí ò tèmi rí pé kò bá opinion tèmi nínú Islam pàápàá jùlọ tí wọ́n bá sọ nípa Tìjàníyà àbí Sufi àbí wọ́n bá sọ nípa àfáà wa Àgbàmúlánà Sheikh Ibrahim àbí gbogbo àwọn àfáà wa Nàìjíríà tí wọ́n bá sọ èmi ò bọ́ sórí kíní sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀. èmi ò sì kí ń bú Mudiru ní tèmi opinion mi ni màá gbé jáde but tí wọ́n bá ṣe tọ́ da ẹja wí èyí tẹ́ ẹ ṣe yìí tẹ́ lọ dá rọ́bìtọ̀ kan náà kalẹ̀ yìí ẹ ní ìfẹ́ ọmọ Yorùbá Islam tẹ́ gbé wá ó fẹ́ jọ Islam tá a lè tẹ́wọ́ gbà. you have the opportunity reasoning pé Islam ti wá táwọn ẹgbẹ́ tiwa tá a fẹ́ dálẹ̀ you can give it another name entirely. Why nǹkan tó ti wà for 62 years you are now coming to say you useless kò wúlò ẹ wá lọ sọ ayé lóko for what? Is it for politics? ṣé ẹ fẹ́ máa ta ọmọ Yorùbá ni? kí lẹ fẹ́ ṣe gan? ṣé torí owó ni? ta lẹ fẹ́ defend gan? ta lẹ fẹ́ defend gan? gbogbo ẹ̀yin ìmáàmù ilẹ̀ Yorùbá mo fà ná Muhammad bẹ̀yìn tó bá ṣe pé ẹ ní nǹkan tẹ́ ẹ fẹ́ fi tó bá yẹ pé rọ́bìtọ̀ ìtàn ṣe lọ́wọ́ láti for almost 62 years now tí ẹ ṣẹ̀ṣẹ̀ jẹ́ ìmáàmù tẹ́ ẹ bá ní tẹ́ ẹ wò kókù díẹ̀ káàtó ẹ gbé jáde èmi ti sọ̀rọ̀ nípa rọ́bìtọ̀ rí bó yẹ pé tí wọ́n bá ṣe meeting kí wọ́n agree ní meeting yẹn ṣe kí wọ́n kàn án pick ẹnìkan pé wọ́n lọ jẹ kíní kan ìwọ lọ́wọ́ àbí kan níbi kan ni wọ́n ti lọ sí nínú meeting ẹ sì ṣe press conference kí wọ́n rí gbogbo ohun tẹ́ ẹ bá ṣe. kò compulsory ká dá association kalẹ̀ kò compulsory kí n belong to any association it's not compulsory it's by choice. so ẹ̀yin wá wò nísìnyí pé ẹ̀yin lẹ gbọ́n jù nílẹ̀ Yorùbá ẹ wá lọ máwọn àmọ́mú agboolé mọ́sálásí ẹlòmíì ojú dédé ṣọ́ọ̀bù báyìí lọ lẹ wá kóra yín jọ àti kan náà àwọn kan tọ́lọ̀ pọ́lọ̀ ti dá wọn lọ́lá tó jẹ́ pé ẹ̀yin ń lò gbèsè ayé yín bọ̀ pẹ̀lú ọpọlọ yín ẹni tó fẹ́ dá kádìpù lẹ̀ ó dá kalẹ̀ ló kọ́ kádìpù ẹni tó fẹ́ dá tàdámúnù lẹ̀ ó dá kalẹ̀ ní tàdámúnù nobody stops you kò sẹ́ni kan tó bu yín sí ìwà ni ti rọ́bìtọ̀ yìí tí kan ti wà tẹ́lẹ̀ tẹ́ bá rí pọ́n ṣe nǹkan tí ò tẹ́yìn lọ́rùn tẹ̀sí fẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ yín ṣe sọ́ ló kọ́ mi tí yín ti ń sọ tí ń jọ gàté kò jọ gàté yìí ti ń jọ nǹkan àbòsí nílẹ̀ Yorùbá. it's glaringly it's very clear wípé kí ni o àtakò lẹ́fẹ́ fi ṣe la khaira fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bainan nas. ó ní kò sóore nínú àkójọ tẹ́ ẹ bá kójọ illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bainan nas. kò sóore kan nínú àkójọ tẹ́ ẹ bá kójọ illa man amara bi sadaqatin bóyá ẹ fẹ́ mọ àfi tẹ́ ẹ bá gbèrò pé tẹ́ ẹ fẹ́ fi ṣe ni pé kẹ́ ẹ máa fi ṣe kẹ́ ẹ máa fi sàdákà aw islahin bainan nas àbí kẹ́ ẹ máa fi ṣe àtúnṣe láàrin àwọn èèyàn àtúnṣe wo lẹ́yìn wá ṣe tó pé rọ́bìtọ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ rọ́bìtọ̀ iná lẹ́tún wá dá the same thing kalẹ̀ Yorùbá ẹ̀dùn à ń dẹ́ta ta ló mọ̀ yín lẹ́dùn ta ló mọ̀ yín dẹ́ta ta ló mọ̀ yín lẹ́ Yorùbá 62 years ní rọ́bìtọ̀ yẹn ti wà wọn ìbí ẹlòmíì nù yín you just come and ẹ fẹ́ impose idea ti yín lé wa lórí ilẹ̀ Yorùbá whereas we have so many issues untreated. ọmọ mùsùlùmí náà ní ọmọ lẹ́bàá ní gbogbo bíkíbí wọ́n gba Islam wọ́n tún gba nǹkan míì mọ́ ẹ̀ takọ̀ àwọn yẹn mọ́ àwọn tí wọ́n ti wá dúró ní Islam tí wọ́n ti wá ń lọ déédé àwọn yẹn lẹ́ tún wá lọ gbógun tì láwọn bàbá tí wọ́n ń gbìyànjú tí wọ́n ń lo làákàyè àtòyé wọn tán fi ń bá nǹkan bọ̀ ẹ wá dé lójijì ẹ lọ register the same name nítorí pé èèyàn wà register which shows pé ẹ fẹ́ fi tí yín ẹ fẹ́ fi dá ò lè ṣeé ṣe is not possible. ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó wá nǹkan ṣe sọ̀rọ̀ yín ó yẹ gọ́ọ̀mẹ̀ntì ó wá nǹkan ṣe sọ̀rọ̀ yín ẹ wo gúrùpù yín mo wo gúrùpù yín mi ò rí credibility láàrin yín wallahi alazim mi ò rí
tán bá ní ẹ fi ìmáàmù kan jẹ ẹ wà sáré lọ bẹ gbúrúgbúrúgbúrúgbúrú ẹ máa sọ̀rọ̀ ẹ̀yin lẹ wà ń bẹ ẹ̀yin lẹsẹ kínní kan la ikraha fi din kò sí jẹ nípa nú ẹ̀sìn ẹ má gbé jẹ nípa délẹ̀ Yorùbá a ní iṣu lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọlé oníkínní kan ọmọlé onífá ọmọlé ní wọ́n ti ń kó ní Islam tí wọ́n ti ń lọ bẹ́ẹ̀ tó jẹ́ ìpé tẹ́tẹ́lẹ̀ àti mọ̀ ìpé tọ̀ wọ́n àbúlùmọ́là náà ni wọ́n tẹ́tẹ́lẹ̀ ẹ̀rí yẹn yanjú o gbogbo eégún tí wọ́n ń gbé gbogbo Ìbàdàn gbogbo ìlú tí wọ́n ti ń gbégún ìlú kan ní kankan nísìn ọmọ mùsùlùmí ní gbé ẹ̀kúrù ìgbékélégún ọmọ ṣe égún o torí pé létèmi náà ti jáde ilé ìyá mi égún wọn ń gbégún bẹ́ẹ̀ o wọ́n ń gbé égún bẹ́ẹ̀ àfáàsì ni mí wọ́n sì takò mí àmọ́sẹ̀ wo lẹ ṣe nílẹ̀ Yorùbá ọmọbìnrin bá lọ ilé ọkọ nílẹ̀ Yorùbá wa yìí iná lẹ́tìrí tí wọ́n kọra wọn lẹ̀ kò ní pósù kan kò ní pósù méjì ẹ̀rí wà sí ìyún ṣe insecurity ti ń bẹ nílẹ̀ Yorùbá ẹ̀rí wà sí ìyún ṣe ẹ̀ pawọ́pọ̀ pẹ̀yìn àgbàlagbà kí láá ṣe ẹ mọ́gbọ́n wá kọ́dọ̀ ohun ọgbọ́n wá kán gbé fáwọn àgbàlagbà tán ti lẹ́spírẹ́nsì kẹjọ pawọ́pọ̀ kẹjọ tún nǹkan ṣe la khayra fi kathirin min najwahum illa ma amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas tó bá yẹ pé dáadáa lè fẹ́ fi ṣe tó bá yẹ pé ẹ fẹ́ mọ ṣàtúnṣe láàrin àwọn èèyàn ni kò sí ti ń jẹ́ àpéjọpọ̀ tí ẹ bá ṣe pé ẹ fẹ́ fi ṣe dáadáa èyí tẹ́ ẹ lọ dálẹ̀ yẹn ẹ fi ṣe dáadáa tẹ́ ẹ bá rẹ́ni sọ fún èmi ń sọ fún yín because you don't have any reason kẹ́ pé ẹgbẹ́ yín ní rọ́bìtọ̀ lókọ tó ń jẹ́ tí àwọn ti ń jẹ́ for 62 years torí pé wọn rẹ́gísítà lọ́dọ̀ ìjọba kò mí ní pé wọn ò sí nílùú náà héèmù tí yín là mọ́ ẹlẹ́jẹ́ mufti ilẹ̀ Yorùbá ìlú yín nẹ́sì ti fi yín jẹ mufti ará Ìbàdàn mélòó ló fọwọ́ sí gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ bá lọ jọ́yìn wọn tẹ́ bá lọ ń bá wọn ṣe irú mufti irú ètò ẹ̀sọ́ pẹ̀ ń ṣe yìí nísìn ajẹ́pẹ̀ ìsọmọ Ìbàdàn gidi ẹni ọmọ Ìbàdàn tó bá jọ́yìn wọn kì í sọmọ torí pé ìmáàmù àkọ́kọ́ tó ẹ̀ka ọ̀nà ìmáàmù Muali nílùú Ìbàdàn ló jẹ́ chairman rọ́bìtọ̀ tẹ́ ti dálẹ̀ for 62 years ẹjá fúra o tẹ́ ẹ bá ní good aim láti dá Islam láti tún Islam ṣe we will support you we are ready to support you but tẹ́ gbé wáyé ó ti fẹ́ jọ mùsíbà ó ti jọ kò sẹ́ni tí inú rẹ̀ ó dùn pé ń tẹ́ ṣe yóò dáa kìí ṣe personality yín ọ̀dà náà tá a bá sọ pé personality yín gan la tẹ̀ wá ń sọ fún nìsín ẹ lọ́ọ́ ronú ni náà ẹ lọ́ọ́ ro ẹ̀yin náà ẹ ro Nasfat ń bẹ Kọ̀ríbù ń bẹ àwọn oríṣiríṣi ẹgbẹ́ ló ń bẹ Maifo ń bẹ wọn kálukú dátì ẹ̀ kalẹ̀ wọ́n dẹ̀ ń ṣe lọ Islam dẹ̀ ń dùn ẹ̀ ṣe dátì yín kalẹ̀ kẹ́ pé ló kọ́ ti yín wọ́n ìbí ẹlòmíì nu yín pín pa àwọn àti ìlú ẹlòmíì nu gbogbo ẹ̀yin tẹ̀ kóra yín jọ ń bẹ 62 years ago ọwá dé ń sìn 2026 ọwá lọ rẹ́gísítà rọ́bìtọ̀ ọ̀rọ̀ yín yà wá lẹ́nu ó yẹ ká fura sí yín wàláhì ó yẹ ká fura sí yín wàláhì ó yẹ ká fura sí yín mi ìbàdílé yín jẹ́ mi ò bà fámìlì yín jẹ́ àmọ́rọ̀ ìsìláàmù lẹ Yorùbá ọkàn mi ọkàn wọ náà bó ṣe kàn ọ́ ló kàn èmi náà tó ẹgbẹ́ politics náà lẹ bá fẹ́ fi ṣe ẹ̀ ṣe sókọ̀ tara yín kẹ́ mọ̀ pé politics yín lẹ́mọ̀ fi ṣe ọ̀dà ní ìsìn tẹ́ bá lọ hùwà kan bì kan táwọn bàbá tẹ́sí ń bọ̀ tẹ́tẹ́lẹ̀ tí wọn ò bára wọn jẹ́ tẹ́ ẹ bá gbé nǹkan kan délẹ̀ ṣé wọ́n wà sọ páà ni. It's very simple ẹ̀rọ kọ mí sọ̀rọ̀ ayé mọ́ I'm not a member of Rabito tó bá wù mí mo lè join association tó bá wù mí mo lè má join èmi gan chief imam ní mi láàyè mi alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yin tán tẹ́ jẹ́ ìmáàmù tẹ́kọ́ bí mọ́sálásí sọ́ọ̀bù àbí ẹ̀kọ́ mọ́sálásí ńláńlá fún yín pé kẹ́ mọ́ ṣe máàmù ń bẹ̀ ẹ má join àwọn eléyìí o ọ wà glaring pé wọ́n ní mo ń sọ ní opinion mi pé you have an interior motive tẹ́ fi dákalẹ̀ kò dáa no matter what no type of explanation tẹ́ sọ fọmọ Yorùbá tó bá jẹ́ tó mọ tí ń ṣe o tí wọ́n bá ní mọ́mù kan bá ti wá ní problem nílùú wọn ẹ wà sáré lọ bẹ̀ ẹ lẹ́ gbárùkù tí o a wà lẹ́yìn rẹ̀ kẹ́ lè bá rérò ìmáàmù tó rí ẹ bá pé òní jọ yín as far as I'm concerned ẹ tó bá jọ yín ajẹ́kóńtọ̀ wọn ò mọ tí ń ṣe ni ọ̀dà ṣé nílùú yín ilẹ̀ Yorùbá ni ṣé wọ́n fọwọ́ sí kí bàbá yìí máa jẹ́ mufti ilẹ̀ Yorùbá that's the truth
That's the very true, pure true, plain one. Níbo lẹ wá ń bá Islam lẹ Yorùbá lọ, níjò lẹnu yóò tó kò, níjò lẹ tó fẹ́ gbé nǹkan kan ṣe, níjò lẹ tó fẹ́ rí nǹkan gidi ṣe. Tẹ́ ẹ bá lè bára yín ṣe, ẹ fira yín kalẹ̀ náà. Tẹ́ ẹ bá rò pé àwọn bàbá yẹn bí wọ́n ṣe ń ṣe kò tẹ́ yín lọ́rùn, ẹ fi wọ́n kalẹ̀, ẹ fi wọ́n kalẹ̀, jẹ́ wọ́n mọ́ sí lọ. Tó bá dẹ̀ jẹ́ pé lórí pípé ni ẹ tọ́ ọmọ pé ọ fẹ́ contribute sí quota Islam, tó mọ̀ pé tọ́ àwọn bàbá yìí o ní nǹkan tó fẹ́ ṣe láti fi improve bí wọ́n ṣe ń ṣe o, kọ ìwé sí wọn, kọ sí wọn, bọ́ sórí social media kọ́ ọ sọ, mo suggest báyìí, mo suggest báyìí, mo suggest báyìí. Ìwọ tí wọn ò bá invite síbẹ̀, bóyá wọ́n ti invite ìmáàmù yín síbẹ̀, bóyá wọ́n ti invite àfáà ńláńlá nílùú yín síbẹ̀, ibi tí wọ́n bá pè yàn sí ìyẹn lọ bẹ̀. Tó bá fi pé you have another way of propagating Islam, lọ máa jó kọ tiẹ̀. Mere bearing the name táwọn yẹn ti ń jẹun, ó ti show pé you are in motive yín ọ̀dà. That is the truth. That's the truth. Yóò mọ káyàn lára pé ilẹ̀ Yorùbá kí lẹ ṣe nísìn, kí lẹ ṣe taari nísìn, kí lẹ fi ń propagate Islam. Ọmọ Yorùbá tó àwọn ọmọ Yorùbá tí wọ́n propagate Islam àmọ́ wọ́n ṣe wá sí, wọ́n sọ fáwọn aráalé, wọ́n sọ fáwọn oko, wọ́n sọ ti ìjọba, wọ́n sọ ti gbogbo ẹ̀. Bàbá ṣé Òmùdí Àjàní Bello ọlọ́mọsàbà akẹ́ wọn, oníwàásí àgbáyé, wọ́n ṣe tiwọn, wọ́n lọ àmínà nu àwọn àfa, àmínà tó gbéra dé l'Ógbómọ̀ṣọ́ ńbẹ̀ wọ́n bẹ́ẹ̀ nílọrin bí wọ́n bẹ́ẹ̀ níbàdàn wọ́n bẹ́ẹ̀. Ẹ gbárùkù tira yín kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀. Ìwọ tó ń kílèmù pé kinní kan ni ọ́, láti ìpìlẹ̀ gan lọ́rọ̀ ti wọ́ wá, ẹ̀ ń tọrọ wọ́ wá láti bẹ̀rẹ̀ ìpìlẹ̀. Bóun ni o ṣe ní hùwà tó hù yìí? You calling yourself Mufti of Yoruba land, and nobody in Yoruba comes together to appoint you as the Mufti of Yoruba land. Mufti of your town, for God's sake. Ẹ bẹ̀rù Ọlọ́run náà, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Islam náà. Ẹ lọ wo social media, ẹ lọ wo TikTok, ẹ lọ gbọ́ nǹkan tán sọ pa Ànábì Muhammad. Ààrẹ nìyẹn kan jáde nínú kó ló ń fẹ́ correct impression wọn. Àwọn ọmọ mùsùlùmí wọ́n wá ń lọ síbẹ̀ tó bá já làjà, àbó bá já àfà, tó bá ti lọ engage wọn bẹ̀, wọ́n sì fi jújú lójú. Yóò dẹ̀ ti gbà pé tí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ náà ni. Mo find ara mi ní position yẹn pẹ̀lú àwọn bàbá MS bàbá olówó kéré, gbogbo wọn mo pàdé wọn rí tí wọ́n mọ̀ mí dáadáa tí tájọ́ sọ̀rọ̀. Mo sọ tèmi, àwọn náà sọ tiwọn. Recently mo tún bọ́ sọ́dọ̀ ẹnìkan tó pèrè ẹ̀ láàfà tó náà sọ pé òun tún ti fi Islam kalẹ̀ lórí TikTok. Mo engage wọn, mo sọ fún wọn pé n tẹ́ wí yóò rí bẹ́ẹ̀, bó ṣe rí nì tó bá ṣe pé torí pé táwọn èèyàn bá ń gbọ́ náà ni wọ́n mọ̀ tẹ̀lé. Ẹ gbé yẹn kalẹ̀. Tó bá ṣe pé comparative náà lẹ fẹ́ sí, àwọn oní comparative náà tún wá lọ join yín. Kí lẹ fẹ́ rí gbà mẹ́? For what reason? Tó bá fẹ́ ṣe comparative so kọ ẹgbẹ́ tiẹ̀, tó bá ẹgbẹ́ tí ń lẹ́fẹ́ kọ́ so tó kọ́ ẹgbẹ́ tí ń lọ́tọ̀. Kò sẹ́ni kan tó stop yín, ẹ má lọ mú kọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ kẹ́ lọ fi register. Àwọn tó ń bẹ́ndì CAC ilẹ̀ Nàìjíríà gan, àwọn ìjọba wa, ó yẹ kán ṣe kí ni o, kán wà nǹkan ṣe sí. Ó yẹ kán wà nǹkan ṣe sí, kì í ṣe pé bóyá tẹ bá ti wo rẹ́kọ̀dù yín tẹ rí pé àwọn eléyìí ó kọ wọn sínú pàtí wọ́n rẹ́jísà lọ́dọ̀ wa o. Ẹ tún wá jáde kẹ́ lọ ṣèwádìí nítorí bá ti jẹ mọ́ the whole of Yorùbá land or even the whole of the town. Téèyàn bá wá individual tó ní òun dẹ́gbẹ́ kan kalẹ̀ o, kìíní kan alásàlátù, ó very easy láti jẹ́ pé kíni o, kíjọba sọ wípé ní òun ló dá kalẹ̀, àwọn jàmáà rẹ̀ dá àwọn rèé. Ẹ sì jọ kóra yín jọ, ẹ sọ̀rọ̀ ayín lóko tó bá tọ́. Tẹ́ ẹ mọ̀ pé yóò fit yín. Wọ́n lọ mú àfa jíngini arìngini kan lọ́nà Ìbàdàn, àwọn kíní kankan ẹ kóra yín jọ. Wọ́n ìbí ẹlòmínú yín, ọmọ ọdún mélòó ni ọgàn ńgbà wọn dá kíní ẹlẹ́ 1964. Tell me. Ọlọ́run dẹ̀ bá wọn ṣe, wọ́n pòpọ̀ déwò. Nítorí ẹ kàn máa wò ní pé ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn, ẹ sọ̀pọ̀tì àwọn pẹ̀lú ìmọ̀ àtòye. Torí mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bàbá yín, ẹ̀yin tẹ́ jẹ́ àfáà lé ní, mo mọ̀ pé àwọn bàbá yín ti ṣiṣẹ́ tó dáa lójú ọ̀nà Islam, Ọlọ́run fi san wọ́n lẹ́san. Àbẹ́ lọ lé kí àwọn bàbá tó jẹ́ pé Ọlọ́run gbà fún, Ọlọ́run fi gbà fẹ́yìn náà tó fi gbé yín jáde. Ẹ ṣe já ronú dáadáa. Ẹ jẹ́ àrùsọ́nà tó dáa. Lákẹ́rà fi kẹsí nínú ìjọ àwọn ilé àmọ́ra bí sọ̀dá kọtín, àwọn ma'rufin, àwọn islahin bainan nas. Ṣé ìtẹ́ wá ṣe nísìn kí ni àpéjọpọ̀ yín nísìn tẹ́lẹ̀ kóra yín jọ nísìn? Ṣé sàdákà lẹ fẹ́ ṣe ni? Ṣé dáadáa lẹ fẹ́ ṣe ni? Ṣé ẹ fẹ́ tún àwùjọ ṣe ni? Ẹ sọ fún mi. Ṣé politics lẹ fẹ́ fi ṣe ni? Kí lẹ fẹ́ stand fún?
kí lẹ fẹ́ stand fún? ẹ béèrè lọ́wọ́ ara yín kí lẹ fẹ́ stand fún? kí ni improvement ẹ fẹ́ mú bálẹ̀ Yorùbá? kí ni lọ síwájú tó fẹ́ bá ọmọ mùsùlùmí ilẹ̀ Yorùbá? ẹ sọ fún wa kí l'agenda yín? we want to know. If you have a good agenda, ní lọ sí nǹkan kan tí ó ṣe kí ni o tí ó wà dàbí pé ẹ dá ọ̀tẹ̀ kalẹ̀ máwọn kan, ẹ dáná ọ̀tẹ̀ kalẹ̀ fáwọn kan. nítorí wọn ti ṣe rọ́bìtọ̀ tí wọn bá pè ẹ́ síbẹ̀, ìwọ náà dá tiẹ̀ kalẹ̀ kẹ́ ẹ máa ṣe ti yín, ẹ pè lóko tó bá wù yín. èyí tẹ́ ẹ ṣe yìí ní ìsìn láti fi dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá ni. That's my opinion and that is it. àwọn rí àwọn tí ò yẹ kárí lára yín, àrí wọn bẹ ọkùnrin kan wá ń sọ́njọ́ ní àáfà àwọn lọ́rán wọn wá nǹkan kan. irú àáfà rẹ tó rán wọn wá ṣé kò mọ status àwọn tí wọ́n dà kalẹ̀ ni? ẹ tí wọn fi jẹ́ kíní kan lẹ̀ Yorùbá tó lóun mufti lẹ̀ Yorùbá. àwọn mélòó ló sign agreement bí wọ́n lọ́ mọ̀ ṣe mufti lẹ̀ Yorùbá? That's the truth. Tell me. ẹ lè sọ fún wa, a fẹ́ mọ̀. èmi gan lè claim ara mi pé mufti ilẹ̀ Yorùbá ni mínísì tí ọkàn kún kálukú máa claim ara rẹ̀ pé mufti ilẹ̀ Yorùbá lòun tẹ́nìyàn kan ò sì lè mú mi sí. mo lè kọ́ sí ọ̀dà níjọ́ ni bàbá kan lóhun ìmáàmù ilẹ̀ Yorùbá. mo ti rẹ́rìn bàbá tó pẹ́ ní ìmáàmù ilẹ̀ Yorùbá yẹn. lẹ́yìn àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá Àjàrà òkúta ní jẹ́bẹ́ ẹ wo nǹkan ara àwọn onírọ́tà ń wí kan ìkànnù wọn náà nù. lóhun ìmáàmù ilẹ̀ Yorùbá Àjàrà òkúta ní jẹ́bẹ́ ọmọ òsè máa jẹ́ Àjàrà Hajarọ̀ ó yàtọ̀ sí Hajara. ọba ń sọ pé Hajara dà sí wàá òkúta ní jẹ́ Hajara ní èdè ha òun ni kì í ṣe ha Hajara. ó kọ gidi, ó kọ tó rẹwà, ẹni tó ní sùúrù, ẹni tó ní farada, ẹni tó rẹwà nù ṣe sí òun ni Hajarọ̀ kì í ṣe Hajara, kì í ṣe Hajara. Hajara dà sí wàá dùkọ́ ọ wà ní ẹ̀rí ó sì pera ẹ̀ ní màmú ilẹ̀ Yorùbá, kúkú pera rẹ̀ ní babaláwo ilẹ̀ Yorùbá. simple. ẹlòmíràn lọ wọ́n yóò wá wé láwà ní ọmọ kan àwọn òun ní màmú ilẹ̀ Yorùbá yóò wá wà lùkìmbà òun ló ń mọ gbogbo ẹ̀ ń fún táwù kọ́kọ́rọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kìnìkan ní jẹ́ bẹ́ẹ̀. ẹ wá wò ní ìsìn ìmọ̀ Islam wo ní bẹ lára rẹ̀? ìmọ̀mù ilẹ̀ Yorùbá ẹ kàn fúnra yín ló kọ́ kó kọ́. ta ló yàn ní ìmọ̀mù ilẹ̀ Yorùbá? That's the truth. àpékọ́ ọmọ ṣe tiẹ̀ bọ̀ tell me ta ló yàn ní ìmáàmù ilẹ̀ Yorùbá tí Islam tó ń pe ìmáàmù yẹn tó ń pe mọ́ Islam yẹn tí ò sì sí lára rẹ̀? plain truth. nǹkan tó bá jẹ́ mọ́ sọ pé ọ jẹ́ tó bá jọmọ ilé àwọn tó jọmọ ilé Ọlọ́ṣun wọn claim pé Ọ̀ṣun dáre, Ọ̀ṣun tẹ̀dó, Ọ̀ṣun ṣe kínní àmọ́ wọn Ṣàngótúndé àmọ́ pé Ṣàngótúndé ni wọ́n, Ògún dáre àmọ́ pé Ògún dáre ni wọ́n, àmọ́ wọn Odùọlá àmọ́ ibi tí wọ́n bìlọ́ǹgì sí nílẹ̀ Yorùbá, Ọ̀ṣun bí yìí àmọ́ ibi tí wọ́n bìlọ́ǹgì sí nílẹ̀ Yorùbá. kí ló tó ṣe lè kílèmù nǹkan lé yín tó wá ń fẹ́ máa lọ ọmọ Islam òun ìmáàmù ilẹ̀ Yorùbá? irú ẹ̀ náà lẹ́ tó pẹ̀lẹ́ ní mufti ilẹ̀ Yorùbá yìí. iná nìkan pé wọ́n náà lóye kan ilẹ̀ Yorùbá tí ò dẹ̀ ṣe kọ́ ọmọ Yorùbá nípa ọ̀pọ̀ tán tí ó jẹ́ kí ló dé tó fẹ́ fira rẹ̀ tó fẹ́ dára rẹ̀ láàmú? bàbá Àìṣekọ́lá Àlàó wọ́n pawọ́ pọ̀ ni wọ́n fi wọ́n joyè yìí. kọ́lọ́ mọ́sá bá aṣàlékún kẹ́ fún wọn àtàwọn míì bẹ́ẹ̀. níbo lẹ́yìn wọn bá ti yín lọ? kí ni èèmù yín? kí ni ìpìlẹ̀ yín? I'm still asking. fẹ́ni tó bá ní ọgbọ́n àtòyè tí reasoning rẹ̀ dẹ̀ mú bérebére, kí ni èèmù yín láti lọ jẹ́ pé the same name pẹ̀lẹ́ nígbà tó ti wà ẹgbẹ́ tó ti wà for almost 62 years, for more than 62 years, tẹ̀fì lọ mú wa, tẹ̀fì lọ mú kọ the same kọ? dàrúdàpọ̀ lẹ fẹ́ ṣe yẹn náà, dàrúdàpọ̀ lẹ fẹ́ ṣe. èmi ó gbà yín mọ̀ràn, o opportunity wà fún yín kẹ́ ẹ lọ yí ọkọ̀ yín yẹn padà, kí gọ́ọ̀mẹ̀ntì náà kàn lè ṣàkíyèsí rẹ̀ kó tó di pé yóò dá wàhálà lẹ̀. torí wàhálà lẹ fẹ́ dálẹ̀ yìí, èyí tẹ́ bá máa wọn ìjọba ẹgbẹ́ fún wọn kàn ṣe investigation lórí ẹ̀. rẹ́gísítà ọkọ̀ ẹ kàn lọ mú ọkọ̀ tó ti wà nílẹ̀ ẹ fi rẹ́gísítà ara yín. ẹ ti mọ̀ pé bóyá ẹ rò pé wọn ò rẹ́gísítà, tó lè mi gan mọ̀ bóyá bàbá wa rẹ́gísítà bí wọn ò rẹ́gísítà. wọ́n wá rẹ́gísítà, wọn ò rẹ́gísítà ọkọ̀ ẹgbẹ́ wọn náà. kí ni problem yín tó jẹ́ pé ọkọ̀ tí ń jẹ́ náà lẹ́yìn náà ń jẹ́? ibẹ̀ mọ kí ó dójú àmì ẹ̀ jẹ́ sọ́ lóko ẹgbẹ́ tí kẹ́ kóra yín jọ kẹ́ mọ́ sí tàdọ́múnù tààwúnù kíní kankan ó ń bẹ̀ kò sẹ́ni tó di yín lọ́wọ́. tẹ́ bá fẹ́ fẹsẹ̀ nílẹ̀ nínú Islam ẹ fẹsẹ̀ nílẹ̀ pẹ̀lú tí èyí tẹ́ dálẹ̀ mùsíbà ni.
kò sóore kankan bẹ́ẹ̀ kì í ṣe pé ẹ fẹ́ fi ṣe sádàkọ̀ kì í ṣe pé ẹ fẹ́ fi ṣe dáadáa kan ìwúrí dáadáa tẹ́ fẹ́ fi ṣe tó ti mú ọ̀tẹ̀ dání láti ìpìlẹ̀ àtakò kọ́kọ́ wà lórí pé jẹ́ mufti Yorùbá Land àti oríṣiríṣi kìnnì kan Yorùbá Land tẹ̀ ń jẹ látọjọ́ tó pé ọ̀rọ̀ yẹn ti wà ńlẹ̀ o lẹ́tún wá gbé yìí náà lẹ́tún wá gbé wọ́ njó ni ọmọ mùsùlùmí ilẹ̀ Yorùbá tó fẹ́ rí bíútì Islam lára yín bẹ́ẹ̀ bá gbà ó possible kẹ́ ẹ mọ́ gbà nobody will force you to accept but we are telling you mo dẹ̀ mọ̀ pé ní téèyàn bá fi rọ́kó jọ kò lè prosper tẹ́ ẹ̀ bá lè bá wọn ṣe fi wọ́n lẹ̀ wọ́n kóra wọn jọ ń ṣe wọ́n lọ ṣe kíní ní wọ́n fi ọba adé Awújalẹ̀ bàbá tó papòdà yẹn wọ́n fi jẹ kíní kan lẹ̀ Yorùbá pé àwọn rí i pé kíní wọ́n kóra wọn jọ bí àárí wọn tẹ́ ẹ bá rí i tó kù díẹ̀ káàtó put it in writing bí kéwú náà lọ́ba kọ́ bí kíní kan tó bá fẹ́ dáadáa fún lù gbogbo ẹni ẹgbẹ́ tó bá jẹ́ gbé Islam tèmi bá ti rí tán bá ṣe nǹkan tí ọ̀dà wáyé pé mo bá mẹ́mẹ́ ń sọ fún wọn má ṣàlàyé fún wọn èwo lẹ́kẹ̀ẹ́gbẹ́kẹ́gbẹ́ jọ àwa wo gbogbo yín látòkè délẹ̀ pẹ̀lú gbogbo wórówóró tó ń kálukú wá ń sọ èmi ọba yín ná kéwu òtọ́rọ̀ mo fẹ́ bá yín ná ń bí ní sọ́wọ́n akẹ́kẹ́ ńgbà náà nǹkan kọ̀ mọ́ kéwu nǹkan mi mọ́ kéwu ọlọ́mọ tiẹ̀ jẹ́ mọ́ kéwu ní tiẹ̀ fẹ́ mọ́ ẹ̀yin tẹ́ mọ́ kéwu náà lẹ́ rí fi ṣe nǹkan rí àfàtàkò kí ló dé kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kí lẹ fẹ́ mú gbà ń bẹ̀ kí lẹ fẹ́ ìlọsíwájú wo lẹ fẹ́ rí ń bẹ̀ ó ti wà glaring ẹni tó bá tiẹ̀ torí ẹ̀ bá pé gan tó bá wá jọ yín tó ní màmú lòun ẹbí tiẹ̀ mọ̀ kúrò àwọn ìmáàmù agboolé kọ̀ọ̀kan lẹ́ẹ̀mọ́ sàkáàkì náà wà láwọn sí mórí kan dóní ti ń sọ kíní kan ìbátẹ́nìkan mú àwọn kan ní kíní kankan ìgbà wo tó o bá lè jọ yín wọn lọ dá ẹgbẹ́ nobody is forcing you dẹ́gbẹ́ tiẹ̀ kalẹ̀ kọ́ wá ṣe tiẹ̀ ká wá wò ká wá kọ̀m̀pútà rẹ̀ àwọn eléyìí dá o kí Islam ọmọ wa ròkè lọ́tún kọ́ ọmọ ròkè lọ́sì ní táwa ń fẹ́ nìyẹn ẹ ti dààmú lẹ Yorùbá púpọ̀ jù kò tiẹ̀ sí nǹkan kan tá a wá rí tó jẹ́ lọ síwájú látọ̀dọ̀ yàtí kẹ́ ẹ máa jambla kẹ́ ẹ máa fọ́nù kíní kan àfẹ́sí kíní kan ṣe nǹkan kan àti ẹ̀ wá rí láti pilẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí dídí sìn ẹ wá wò sùn rọ́bìtọ̀ tó ti wà láti 62 years ago náà lẹ tún wá ṣe kí n lẹ tún wá gbé jáde bọ́lọ́mbà ní kẹ́ ẹ gbà bọ́lọ́mbà ní kẹ́ ẹ tẹ̀lé tọ́lọ́mbà ní kẹ́ ẹ gbà fóun tọ́lọ́mbà ní dáadáa lẹ fẹ́ fi ṣe tọ́lọ́mbà ní pé ẹ fẹ́ fi tún nǹkan ṣe láàrin ìlú ni ẹ lọ owó kọ tí yín lọ́tọ̀ tẹ́ ẹ bá dẹ̀ owó kọ tí yín lọ́tọ̀ tẹ́ ẹ fẹ́ join àwọn rọ́bìtọ̀ tí ń bẹ ẹ join wọn kẹ́ ẹ mú àìdíà wá tẹ́ ẹ bá sì lè join wọn ẹ lọ change okọ yín sókọ míì kò bójú mu bó ti wulẹ̀ kọ́ mọ ìjọba ọ̀sọ́ pé kẹ́ ẹ mọ́ change okọ yín kò lè pé kẹ́ ẹ mọ́ ẹgbẹ́ yín ọmọ ìjókòó tí bá ń jẹ́ ṣùgbọ́n kẹ́ ẹ wá trespass kẹ́ ẹ mọ́ lọ jókòó olóko that is what we are saying pé kẹ́ ẹ lọ desist from it ìwọ tó bá dẹ̀gbọ́n nú àwọn afá dákun tó rà náà Muhammad ní tí wọ́n fi pilẹ̀ rẹ̀ mi ò rí wisdom ń bẹ o lémi ò rí wisdom ń bẹ ọ̀tẹ̀ èmi kà kún náà fi pilẹ̀ rẹ̀ o má join àwọn ọlọ́tẹ̀ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ káà náà máa ṣe tiwọn lọ́tọ̀ Ọlọ́run kó gba Islam lọ́wọ́ àwọn tí wọ́n máa kílẹ̀mù pé mùsùlùmí làwọn táàsì ní mọ̀ bóyá wọn ìṣe mùsùlùmí torí pé ṣe sí wọn ọjọ́ pé mùsùlùmí ni wọ́n ìṣesí pé bí wọ́n fẹ́ da nǹkan rú ló ṣe rí wọ́n fẹ́ kó bá àwọn mùsùlùmí bó ṣe lójú tiwa nìyẹn mọ́jọ́ yìí wọn o àbí wọn torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mọ́jọ́ yìí wọn o torí Ọlọ́run so n tá mọ̀ tọrọ fún àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá ní alamma wahid sufufa ulamahi Yorùbá wadafa bayna qulubihim wajali haqqi dalilahum wa izuqum li ikhlasa washadada wal qubula nta tọrọ lọ́dọ̀ Ọlọ́run fún wọn nìyẹn mùsùlùmí ilẹ̀ Yorùbá Ọlọ́run bá jẹ́ kọ́kọ́ ọkàn wọn Ọlọ́run jọ papọ̀ sọ́nà kan àwọn àfáà wa àwọn ẹni ńláńlá ìṣesí wọn Ọlọ́run jọ papọ̀ sọ́nà kan nílẹ̀ Yorùbá Islam wa Ọlọ́run má jẹ́ ó dojúrú nílẹ̀ Yorùbá o máa mú ọkàn àwọn ẹni Ọlọ́run àwọn tí wọ́n pera wọn lólórí àwọn aláàánú tí wọ́n fẹ́ gbé Islam ga tí wọ́n fẹ́ propagate Islam bá ní Muhammad ṣe gbé kalẹ̀ pẹ̀lú súnà rẹ̀ jọ́kàn wọn papọ̀ sọ́nà kan jẹ́ kí òdodo jẹ́ kó tọ́ wọn sọ́nà àbẹ̀wò Ọlọ́run mọ́sà ṣe bẹ́ẹ̀ wàjáde akutẹ̀lé ìlàhùn àbẹ̀ọ́ wàjúkọ́ ọmọdé kìláàsì Ọlọ́run mọ́sà kẹ́ wọn pẹ̀lú òdodo ìdódédé pẹ̀lú ìwọ Ọlọ́run ọba àbẹ̀ọ́ bẹ́ẹ̀ mọ́sà ṣe bẹ́ẹ̀ Ọlọ́run
pẹ̀lú kíni o pẹ̀lú ìdájọ́ tó dúró déédéé àti ìgbà fún ara ẹni kọ́lọ́n kó jẹ́ ká lè gbà fúnra wa kí Islam wa kó lè bá gòkè sí mùsùlùmí tí ń bẹ lẹ́kìtì mùsùlùmí tí ń bẹ lóńdó mùsùlùmí tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́ mùsùlùmí tí ń bẹ lọ́yọ̀ọ́ mùsùlùmí tí ń bẹ ní Lagos state tí ń bẹ ní Ogun state ọlọ́run wọlé anábìá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wọlé àjọ kan ṣoṣo rẹ lára agbára rẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wa àwọn àfáà wa ńláńlá tí wọ́n ló kọ́ ọlọ́ba àpọ̀kan wọn pọ̀ sọ́nà kan àwọn táwọn wí náà ọlọ́run wọlé anábìá Muhammad ọlọ́run mọ́sàájì ó yé wọn sí lọ́jọ́ yé wọn sí mọ́jẹ̀ wọn tó gbé nǹkan míì tí wọ́n máa fojú wọn pé àdàlúrú lélẹ̀ mọ́jẹ̀ wọn gbé jáde kì í sí pé àwọn náà ò ní dáadáa kì í sí pé àwọn náà ò ṣe dáadáa èèyàn lè wà kọ́ mọ́ kù síbì kan a gbà pé ibi tí wọ́n kù sí náà la sọ fún wọn yìí ọlọ́run sì jẹ́ wọn gbọ́ kò ní jẹ́ wọn tó ń dá mi nǹkan lẹ̀ tí ó dá wa lálẹ̀ eléyìí tí wọ́n dá lẹ̀ náà ọlọ́run sáà wọlé anábà Muhammad sábà kó sí wọn lọ́kàn tí wọ́n rí dáadáa fi ṣe ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.